Akọ́láwọlé Olootu kó ní móremó kó ní tòkóre tòkó òǹkálukú ká lọ fọkàn balẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ní sọ wípé ìjọba Bọ́lá Ahmed Tinubu yìí ṣé wọn ò ní máa fún lépè tó bá yá pẹ̀lú gbogbo bí nǹkan ṣe fẹ́ máa lè yìí. ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ máa sọ bẹ́ẹ̀ pé ṣé wọn ò ní máa fún ìjọba lépè tó bá yá àkókò ní ṣépè. ẹ rí ó ti wáyé bẹ́ẹ̀ rí nígbà tí Bọ́lá Ahmed Tinubu tó ń ṣe ìjọba lẹ́kọ̀ọ́ odidi ọdún 8 ni wọn ò fi fún allocation nígbà tí wọ́n ń lo power tussle pẹ̀lú bàbá Ọbásanjọ́ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tọ́jọ́ ọmọ Yorùbá ó dájú òun gbà náà kò fún wọn ní allocation. nǹkan kọ́kọ́ lé o lọ́dún àkọ́kọ́ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ nǹkan lé o ní ọdún kejì nǹkan lé díẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní rọ̀ díẹ̀ fódìdí ọdún 8 ọ̀hún wọ́n sì ṣèjọba tẹ́nìkan mọ̀ pé wọ́n gba location. a máa rí bẹ́ẹ̀ tí nǹkan bá ń dùn yùgbàyùgbà ẹ̀yìn rẹ̀ yìí dáa ṣùgbọ́n tí ó bá dáa ayọ́ kọ́kọ́ korò díẹ̀ bíjọba bá lè bó ṣe lè yìí ìgbẹ̀yìn rẹ̀ ọ̀dà kò tiẹ̀ tí ì lé wọ́n tún gbà wọ́n bá tún gbé ti pọ́lísì ti dọ́là wọlé sìn yóò tún lágbára díẹ̀ ṣùgbọ́n ńgbà tí gbogbo ẹ̀ ọba lulẹ̀ sí ẹ̀ẹ̀kan náà ni yóò di competition wọ́n ti fáwọn elépo láǹfààní láti lọ rèé máa ra epo owó yín lọ ẹ lọ́ọ́ fi repo fúnra yín kò fìnáǹsì ẹnì kankan mọ́ nígbà wọ́n bá rà tèmi rà tẹ́lẹ̀ rà èèyàn 15 ní képo wọlé tẹ́lẹ̀ tọ́dọ̀gọ́rùn-ún èèyàn kálukú ò ní pé jẹ́ ń tètè ta eléyìí tán ọkọ̀ ojú omi mi tó wà lójú omi kó lè bá àwa já mi lẹ̀. lẹ́yìn ìyún tọrọ tó ní ti dọ́là tí ó fi lulẹ̀ rèé ọ̀pọ̀lọpọ̀ tó bá kó pamọ́ sọ́wọ́ ẹrù ó lẹ́ẹ̀mejì dọ́là ó padà lulẹ̀ tó jẹ́ wípé àní sọ́ọ̀tì ẹlòmíín ra dọ́là $700 ọ̀rà $750 kó pamọ́ lé àfi tí ó bá lọlẹ̀ sí lókù kò ní lọ òkè ìdí tí ò sì fi ní lọ òkè ni wípé gbogbo tí máa fa kọ́nù nǹkan ọ tí àwọn central bank ọmọ kó fáwọn kan tí wọ́n mọ̀ fi sọ̀rọ̀ bòròdò change àwọn wo ló ní jù níbo ni a sì wà àwọn tó ní bòròdò change láì gbé láì fa owó Nàìjíríà làwọn fi ń sararin dé gáàsì náà ó lè wo ẹ̀mọ́jẹ́ nìkan kan tàn ṣùgbọ́n gbogbo ẹ̀ fúngbà díẹ̀ ni ara ó padà dẹ̀ wá débi wípé èmi ni mo fi gbogbo ẹnu sọ fún yín pé àtọ́ wà nílùú èbó gan ọmọ jápa padà wálé àyẹ́ ti dé ni ẹrù pa ọwọ́ àlọ́lùdé ni ẹni ẹlẹ́ni tó ti dọ́gbọ́n fi àwọn nǹkan rẹ̀ ránṣẹ́ ó ti wálé padà nu ara dẹ gbogbo Nàìjíríà bẹ́ẹ̀ torí pọ́lísì táwọn eléyìí gbé wá gbogbo olè tó ọba mọ̀ ọ́n jà ẹni tó ti ṣòwò àkàrà òwò oríṣiríṣi nǹkan ègbó kí ẹ dúró àdìtú kílẹ̀ wá fẹ́ fi ọ̀rọ̀ èrè pa fún èrè nírà tí fi ń dékà ní fi ń ṣe ọ̀lẹ̀ ní fi ń ṣe máìmáì ọmọ iye tó ń rà ọmọ iye tó dà ọmọ iye tí kóńgò rẹ̀ dà ọmọ iye tí ń bá wá látọjà ọmọ iye tí a bá gbàwìn rẹ̀ iye tí ó jẹ́ èrò àwọn eléyìí ò ṣeé fi nǹkan kan pamọ́ fún. mo tún bá àwọn ọ̀dọ́ yọ̀ nínú ìjọba yìí àwọn kíkí post tó ní agbára àwọn ọ̀dọ́ mọ̀ padà síbẹ̀ torí ìjọba eléyìí lòún gbà pé ọpọlọ wọn sì fresh téèyàn bá fẹ́ rí ẹni fẹ̀yìn lẹ̀ fún lọ́la àwọn ọ̀dọ́ òwòyí wọ́n gbọ́dọ̀ gbé wọn jáde wọ́n máa fọ̀nà hàn wọ́n ṣe báyìí àìfọ̀nà ọ̀dọ́ náà lọ́jẹ́ yahoo wọ́pọ̀ àwọn ọmọlọ́mọ wọn fẹ́ jayé ẹ̀yìn nìkan lẹ́ máa yé jẹ ni olówó òbí wọn ìyá rẹ̀ ń tata bàbá rẹ̀ ń ṣàgbẹ̀ iṣẹ́ ọdẹ security bàbá rẹ̀ ń ṣe àwọn ọmọ olówó ló bá lọ yunifásitì àwọn ọmọ gbé mọ́tò bọ̀ọ̀lù bọ̀sọ̀bọ̀sàn wa wà ní yọ̀ọ̀yà gé èèyàn lórí ni o yọ̀ọ̀yà gbowó lówó ni o tí ọba rò náà ọba fi ní. tí ìjọba yìí bá lè ṣe ìjọba fún ọdún 8 lẹ́kọ̀ọ́ láì gba location. Èkó yẹn nígbà tí ìjọba lelelelele lẹ́kọ̀ọ́ táàsì ní àkọ́kọ́ bẹ̀rẹ̀ tó fẹ́ pàwọn èèyàn lórí ta lẹ wá rí tó sákú lẹ́kọ̀ọ́ tó lóun ò ṣiṣẹ́ mọ́ lẹ́kọ̀ọ́ òun ti kó wá Ìbàdàn àbó òun ti kó wá lu àwọn lábẹ́òkúta kálukú faramọ́ náà ni ṣùgbọ́n gbà ayọ̀ rẹ̀ dé wọn ọ̀sọ́ fẹ́ nìkan kan mọ́ nínú kọ́kàn gbọ́kọ̀ tuntun wálé
àbọ̀dá mi ẹdún ti pààrọ̀ mọ́tò ẹ Ọlọ́run ló ṣe. àwọn ọ̀jọ̀gbọ́n foríkorí lórí tí ó ṣẹlẹ̀ ní Nàìjíríà ló sì mọ̀ pé dáadáa dídùn lọ́sàn-án ó so. tí ọ̀rọ̀ ná àtọ̀rọ̀ epo ká tó ń lé epo ká kówó lọ ká mọ̀ rí epo rà tó bá kú òun bẹ̀ tọ́rọ̀ ọ̀nà náà kú òun bẹ̀ ìyókù di rárá ìyọba wu kálukú ní ọ̀tajà rẹ̀ iye tó bá pè ní ìyọba rà ìyọba pè ní ọ̀tà. Akọ́láwọlé Olóòtú kó ní mòore mọ́ kó ní tòkó re tòkó òǹkálukú ká lọ fọkàn balẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ní sọ wípé ìjọba Bọ́lá Ahmed Tinubu yìí ṣéun ní máa fún lépè tó bá yá pẹ̀lú gbogbo bí nǹkan ṣe fẹ́ máa lè yìí. ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ máa sọ bẹ́ẹ̀ pé ṣé wọn ò ní máa fún ìjọba lépè tó bá yá àkókò ní ṣépè. ẹ rí ó ti wáyé bẹ́ẹ̀ rí nígbà tí Bọ́lá Ahmed Tinubu tó ń ṣe ìjọba lẹ́kọ̀ọ́ odidi ọdún 8 ni wọn ò fi fún allocation nígbà tí wọ́n ń lo power tussle pẹ̀lú bàbá Ọbásanjọ́ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tọ́jọ́ ọmọ Yorùbá ó dájú òun gbà náà kò fún wọn ní allocation. nǹkan kọ́kọ́ lé o lọ́dún àkọ́kọ́ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ nǹkan lé o ní ọdún kejì nǹkan lé díẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní rọ̀ díẹ̀ tó di ọdún 8 ọ̀hún wọ́n sì ṣèjọba tẹ́nìkan mọ̀ pé wọ́n ò gba location. a máa rí bẹ́ẹ̀ tí nǹkan bá ń dùn yùgbàyùgbà ẹ̀yìn rẹ̀ yìí dáa ṣùgbọ́n tí ó bá dáa ayọ́ kọ́kọ́ korò díẹ̀ níjọba bá lè bó ṣe lè yìí ìgbẹ̀yìn rẹ̀ ọ̀dà kò tiẹ̀ tí ì lé ọ tún gbà wọn bá tún gbé ti pọ́lísì ti dọ́là wọlé ńsìn yóò tún lágbára díẹ̀ ṣùgbọ́n ńgbà tí gbogbo ẹ̀ ọba lulẹ̀ sí ẹ̀ẹ̀kan náà ni yóò di competition wọ́n ti fáwọn elépo láǹfààní láti lọ rèé máa ra epo kó yín lọ ẹ lọ́ọ́ fi repo fúnra yín kò fìnáǹsì ẹnì kankan mọ́ nígbà wọ́n bá rà tèmi rà tẹ́lẹ̀ rà èèyàn 15 ní képo wọlé tẹ́lẹ̀ tọ́dọ̀gọ́rùn-ún èèyàn kálukú ò ní pé jẹ́ ń tètè ta eléyìí tán ọkọ̀ ojú omi mi tó wà lójú omi kó lè bá àwa já mi lẹ̀. lẹ́yìn ìyún tọrọ tó ní ti dọ́là tí ó fi lulẹ̀ rèé ọ̀pọ̀lọpọ̀ tó bá kó pamọ́ sọ́wọ́ ẹrù ó lẹ́ẹ̀mejì dọ́là ó padà lulẹ̀ tó jẹ́ wípé àní sọ́ọ̀tì ẹlòmíín ra dọ́là 700 ọ̀rà 750 kó pamọ́ lé àfi tí ó bá lọlẹ̀ sí lókù kò ní lọ òkè ìdí tí ò sì fi ní lọ òkè ni wípé gbogbo tí máa fa kọ́nù ńkọ́ ọ tí àwọn central bank ọmọ kó fáwọn kan tí wọ́n mọ̀ fi sọ̀rọ̀ bòròdò change àwọn wo ló ní jù níbo ni a sì wà àwọn tó ní bòròdò change láì gbé láì fa owó Nàìjíríà làwọn fi ń sararin dé gáàsì náà ó lè wo ẹ̀mọ́jẹ́ nìkan kan tàn ṣùgbọ́n gbogbo ẹ̀ fúngbà díẹ̀ ni ara ó padà dẹ̀ wá débi wípé èmi ni mo fi gbogbo ẹnu sọ fún yín pé àtọ́ wà nílùú èbó gan ọmọ jápa padà wálé àyẹ́ ti dé ni ẹrù pa ọwọ́ àlọ́lùdé ni ẹni ẹlẹ́ni tó ti dọ́gbọ́n fi àwọn nǹkan rẹ̀ ránṣẹ́ ó ti wálé padà nu ara dẹ gbogbo Nàìjíríà bẹ́ẹ̀ torí pọ́lísì táwọn eléyìí gbé wá gbogbo olè tó ọba máa ń jà ẹni tó ti ṣòwò àkàrà òwò oríṣiríṣi nǹkan ègbó kí ẹ dúró àdìtú kílẹ̀ wá fẹ́ fi ọ̀rọ̀ èrè pa fún èrè nírà tí fi ń dékà ní fi ń ṣe ọ̀lẹ̀ ní fi ń ṣe máímáí ọmọ iye tó ń rà ọmọ iye tó dà ọmọ iye tí kóńgò rẹ̀ dà ọmọ iye tí ń bá wá látọjà ọmọ iye tí àwọn bá gbàwìn rẹ̀ iye tí ó jẹ́ èrò àwọn eléyìí ò ṣeé fi nǹkan kan pamọ́ fún. mo tún bá àwọn ọ̀dọ́ yọ̀ nínú ìjọba yìí àwọn kíkí post tó ní agbára àwọn ọ̀dọ́ mọ̀ padà síbẹ̀ orí ìjọba eléyìí lòún gbà pé ọpọlọ wọn sì fresh téèyàn bá fẹ́ rí ẹni fẹ̀yìn lẹ̀ fún lọ́la àwọn ọ̀dọ́ òwòyí wọ́n gbọ́dọ̀ gbé wọn jáde wọ́n máa fọ̀nà àwọn ṣe báyìí àìfọ̀nà ọ̀dọ́ náà lọ́jọ́ yahoo ọ̀pọ̀ àwọn ọmọlọ́mọ wọn fẹ́ jayé ẹ̀yìn nìkan lẹ́ máa yé jẹ ni olówó òbí wọn ìyá rẹ̀ ń tata bàbá rẹ̀ ń ṣàgbẹ̀ iṣẹ́ ọdẹ security bàbá rẹ̀ ń ṣe àwọn ọmọ olówó ló bá lọ yunifásitì àwọn ọmọ gbé mọ́tò bọ̀ọ̀lù bọ̀sànbọ̀sàn wa àwa ni yọ̀ọ̀yà gé èèyàn lórí ni o yọ̀ọ̀yà gbowó lówó ni o tí ọba róò náà ọba fi ní. tí ìjọba yìí bá lè ṣe
ìjọba fún ọdún 8 lẹ́kọ̀ọ́ láì gba location. Èkó yẹn nígbà tí ìjọba lelelelele lẹ́kọ̀ọ́ táàsì ní kọ́kọ́ bẹ̀rẹ̀ tó fẹ́ pàwọn èèyàn lórí ta lẹ wá rí tó sá kúrò lẹ́kọ̀ọ́ tó lóun ò ṣiṣẹ́ mọ́ lẹ́kọ̀ọ́ òun ti kó wá Ìbàdàn àbó òun ti kó wá lu àwọn lábẹ́òkúta kálukú faramọ́ náà ni ṣùgbọ́n gbà ayọ̀ rẹ̀ dé wọn ọ̀sọ́ fẹ́ni kankan mọ́ nínú kọ́kàngbọ́kọ̀ tuntun wálé àbọ̀dá mi ẹ tó ti pààrọ̀ mọ́tò ẹ Ọlọ́run ló ṣe. àwọn ọ̀jọ̀gbọ́n foríkorí lórí tí ó ṣẹlẹ̀ ní Nàìjíríà ló sì mọ̀ pé dáadáa dídùn lọ́sàn-án ó so. tí ọ̀rọ̀ ná àtọ̀rọ̀ epo ká tó lé epo ká kó lọ ká mọ̀ rí epo rà tó bá kú òǹbẹ̀ tọ́rọ̀ ọ̀nà náà kú òǹbẹ̀ ìyókù di rárá ìyọba wu kálukú ní ọ̀tajà rẹ̀ iye tó bá pè ní ìyọba rà ìyọba pè ní ọ̀tà.